lẹ́yìn òdi gbogbo ní káàbọ̀ sí orí ìkànnì Orísun mo kí n pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní gbogbo tẹ́lá tẹ́lá fà láti máa wò ìkànnì Orísun àjíjẹ ara yóò máa jẹun ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa ojú tẹ̀ fún wò àti títẹ̀ fún wò kò sì ní fọlá ṣe ẹ ṣeun. Orísun TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí ẹ bá mi subscribe sórí Orísun TV kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ti sí. Ẹ wá dákun ẹ̀yin tẹ́ gbé bàbá Agbódegbà tẹ́ gbé wájú Ìbàdàn ẹ̀yin náà lábí léèrè o, are we safe? Ṣé ṣúọ̀ pé ká fọkàn balẹ̀ ká lọ sùn ká fọwọ́ sí pílò? Ẹni ó jí panla kò parọ́ o, ẹni ó fapáya ẹni abápa lọ́wọ́ ẹ̀ òun ló fapáya o. Ìṣẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀ yìí, ẹ̀rí ti dé, evidence tí ò rújú. Kí ló jọ payé pọ̀? Ibo lẹ ti jọ rìn? Bẹ́ẹ̀ni ọba jẹ́ni tí wọ́n ti jọ ní connection tipẹ́tipẹ́, ó kò easy láti gbéyàn láti north wá south west láì jẹ́ pé connection kan ti wà láàrin wọn. Allah. Àti pé irú èèyàn bí ìgbìnrin rí gbìnrin bọ́mọ líle bá dé ìlú kan ọ̀dọ̀ àwọn ọmọ líle ẹgbẹ́ ẹ̀ ní ọwọ́ sí. Bẹ́ẹ̀ ni eré bá wọ̀ ìlú kan ọ̀dọ̀ àwọn ẹni rí ẹgbẹ́ ẹ̀ ní ọwọ́ sí. Ṣé ká fọkàn balẹ̀? Are you assuring us of our safety? Kí ló fà tí mo fi wí bẹ́ẹ̀? Al-Qur'an gan sọ wípé ẹni tí wọ́n bá ṣàbòsí fún Ọlọ́run ò deny rẹ̀ láriwo. Sáà safe, ṣé gbogbo ilẹ̀ Yorùbá safe? Kí ló jẹ́ awí bẹ́ẹ̀? Ẹ lọ wò tán ilẹ̀ Yorùbá. Àbá wà ní Yorùbá country lọ́wọ́lọ́wọ́ báyìí ní àbá tí wà Nàìjíríà. Tó bá jẹ́ wípé àwọn tí wọ́n fẹ̀sìn bojú tí wọ́n fi da Old Ọ̀yọ́ empire rú ká ní wọn yọjú láti da Old Ọ̀yọ́ empire rú báyìí. Àbá wà ní Yorùbá country tẹ̀sẹ̀sẹ̀ ń jà fún sìn. Àwọn country tí wọ́n bá bẹ́ẹ̀ tí àwọn òyìnbó bá lórí pé wọ́n maintain empire wọn wọ́n ń dórúkọ rẹ̀ dèní lára rẹ̀ ní Mali empire ó ti lọ Mali country lọ́wọ́ lẹ́nu àtàwọn country bẹ́ẹ̀ àwọn èèyàn yìí náà yẹn dàrú ẹ̀sìn yẹn fi bojú o wọ́n mọ̀ pé mùsùlùmí ń bẹ ní Old Ọ̀yọ́ empire wọ́n tẹ̀ wọ́ bẹ̀ wọ́n da Old Ọ̀yọ́ empire wọ́n fọ́nra Yorùbá ká forever lẹ́nu wa ò fi kò dé ní àwọn èèyàn yìí náà ní wọ́n fẹ̀sìn bojú wọ́n wọlé lèmi fi máa ń sọ wípé ẹni tí ó bá sọ pé òun ó sí ẹ̀sìn you must try to know the certain part of political religion politics. There's a difference within religion and politics of religion. Ìyàtọ̀ ń bẹ láàrin ẹ̀sìn àti òṣèlú ẹ̀sìn, òṣèlú àti kówó sápò ń bẹ. Àwọn tí wọ́n ń ṣe bandit ṣe torí Ọlọ́run yẹn fi ń ṣe ni. Wọ́n ṣe torí Ọlọ́run torí kó kálukú lè kó dọ́là pamọ́ ni. Kò sẹ́ni tí nípa wọn ṣe tí ṣe lọ forever. Wọ́n ṣe fúngbà díẹ̀ wọ́n á fi amass wealth wọ́n á kówó jọ àwọn náà dẹ̀ lọ establish síbòmí. Ṣé káwù jẹ́ lókun tá lọ sọ fún sẹ́rọ̀kù rẹ̀ tẹ́ fi gbà kó ti kù. Ó possible kó jẹ́ pé táìmù tiẹ̀ ti expire wọ́n lè change ẹ̀kọ́ bá tiẹ̀ lọ bòmí kó tó máa lọ báyìí nígbà tẹ́lẹ̀ kó dẹ̀ ní tọ́yọ̀ fingerprint ẹ̀ lọ́wọ́ ó possible kó jẹ́ orúkọ tí wọ́n mọ̀ yẹn kọ́ lórúkọ ẹ̀ irú ẹ̀ ló ń ṣẹlẹ̀ pọ̀ yìí àwọn kan ń bẹ lókè wọ́n ń tàbọn wọ́n tún wọlé Ìbàdàn àwọn kan ń bẹ ní ilẹ̀ wọ́n ń tàbọn àwọn kan ń bẹ lókè wọ́n ń tàbọn àwọn kan ń bẹ ní ilẹ̀ wọ́n yìnbọn àwa òkúkú lọ́ta lọ́wọ́ bèlè bá láyé wá ìjọ ọba ẹ̀dá Ọlọ́run pẹ̀tù sí wọn lọ́kàn kárí mú mi ká lè rojú sádìní Olúwa. Àmín o ká lè rojú sádìní Olúwa mi ká lè rojú sádìní Olúwa mi o ká lè rojú sádìní Olúwa mi ká lè rojú sádìní Olúwa mi. Ẹ bá mi share 20 times Ọlọ́run ó share orí kan yìí ẹ like
ẹ bá mi comment, ẹ wá bá mi mọ, ẹ bá mi follow page yìí. Ọlọ́run follow yín lórí Yorùbá. Àmín. Ilẹ̀ Yorùbá nìkan ní gbogbo àgbáyé. Ilẹ̀ Yorùbá nìkan ni mo mọ̀ tó gbàgbọ́ yìí pé tí ìran òun bá lè parẹ́ kó parẹ́. Tí ìlú òun bá lè parẹ́ kó parẹ́. Ẹ̀sìn tó ń gbèrú ni ò gbọdọ̀ parẹ́. Ànábì gbọ́n jù yín lọ, ànábì òṣèlú ẹ̀. Sallallahu alaihi wasallam. Ní àwọn olùfàtí nígbà tí ànábì wọ̀ ní Mákà tí wọ́n lọ confront ẹ̀ ní pé ìrẹ́ ànábì ntí Sáàdù ṣé ìwọ ló gbé Sáàdù àtàwọn ọmọ ogun dìde kí wọ́n pa ìran rẹ̀ rẹ́. Ẹ bá mi tẹ like and love wọ́n ní ṣé ìwọ ló gbé Sáàdù dìde kó wá pa ìran rẹ̀ rẹ́ kó wá da ẹ̀jẹ̀ àwọn ọmọ ìyá rẹ̀ sílẹ̀. Ẹni tó lọ líìdì wọn pàdé ànábì ìjọ náà kò béèrè ọ̀rọ̀ ẹ̀sìn lọ́wọ́ ẹ̀, ọ̀rọ̀ ìlú ẹ̀ ló béèrè, ọ̀rọ̀ ọ̀ràn ẹ̀ ló béèrè. Ṣé ìwọ ló ní nítorí ẹ̀sìn rẹ ló ní kí wọ́n pàlú rẹ̀ rẹ́? Ìwọ ló ní kí Sáàdù ọmọ sọ pé yawma mal-qiyamah, ọjọ́ òní ọjọ́ tẹ́jẹ̀ àwọn ọ̀tá rẹ̀ ọmọ sàngẹ̀ǹbàlà tá a lọ tá rẹ̀ ìbá wa tá a jọjọ́ ọmọ ìlú ẹ̀ ni ìbá wa tá a jẹ́ràn rẹ̀ ni sáwà lọ fẹ́ parun. Ànábì ní kábíyàmá Sáàdù irọ́ ni Sáàdù pa mi òbí bẹ́ẹ̀. Yawma al-marhama, ọjọ́ òní ọjọ́ tí màá ṣàánú gbogbo ẹ̀yin náà mi. Sallallahu alaihi wasallam. Man dakhala dara Abi Sufyan fahuwa aminun. Ọ̀tá mi tó le jù lónìí Abu Sufyan ni àmọ́ kan náà àwọn olórí ìlú mi. Ọ̀tá mi tó bá sá wọlé ẹ̀ lọ mi ò tó bẹ́ẹ̀ kí n fọwọ́ kan náà. Kèfèrí ní Abu Sufyan ń gbà náà kí ló dé tà nẹ́bí ọ̀nà ọmọgàjì ìlú ẹ̀, kí ló dé tó ọ̀nà ọba ìlú ẹ̀, kí ló dé tà nẹ́bí ọ̀nà ìlú ẹ̀ kẹ̀kẹ̀kẹ̀kẹ̀, kí ni ìsẹ̀yìn tẹ̀ ń ṣe bí wèrè tẹ̀ wá bìlífù pé bí ìlú yín bá lè bàjẹ́ ó bàjẹ́, bí ìlú yín bá lè bàjẹ́ ó bàjẹ́, kẹ́sì Ọlọ́run sá mọ́ bàjẹ́, ẹ ṣí èrè ni ẹ fẹ́ mẹ̀sìn tà nẹ́bí lọ ni. Sallallahu alaihi wasallam. Bí Saudi bá sẹ̀sìn bẹ́ẹ̀ ṣe wí ní Saudi Arabia ò ní bẹ́ẹ̀ dì ní. Gbogbo àwọn neighboring countries tí Saudi Arabia bá jagun tí ẹ̀ jẹ́ Lárúbáwá tí ẹ sọ fún yín pé ọ̀rọ̀ ẹ̀sìn ní ẹ̀dá lé ní. Ọ̀rọ̀ ẹ má ba ìlú mi jẹ́ ní Saudi gbé jáde. Ó gbé jáde ó finish wọn nítorí pàgbára wọn fẹ́ ká Ìránù ó gbé Amẹ́ríkà mọ́ra máa bá ọ̀rọ̀ jùmọ̀ Ìránù kọ́ má bà mí lásìkò. Sí ọ̀rọ̀ ẹ̀sìn ní àǹfààní ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ọ̀rọ̀ ìlú ni ó gbóni wá tọ́ ni mí náà lè yí mọ́. Allah ó di ẹni tí ó fẹ́ràn ìlú ẹ̀, Allah ó di ẹni tí ó fẹ́ràn rẹ̀, ẹni tí ó fẹ́ràn rẹ̀ bẹ́ẹ̀ bá dá ogun lẹ̀ nínú ìbá bàjẹ́ ṣe é lérò pé Saudi Arabia ó gbà yín láàyè níbo ṣe é lérò pé àwọn north wọ́n gbà pé mùsùlùmí gidi ní yín ni mélòó yín ló lè kírun fún wọn tí wọ́n tó lẹ́yìn ẹ̀, mélòó yín ni wọ́n gbà pé ó lè kó àwọn ní kéwù, mélòó yín ni wọ́n gbà pé ní ìmánì, mélòó yín ni wọ́n gbà pé mùsùlùmí gidi ni. Ẹ̀yin wá dúró lórí pé bí ìran yín bá lè bàjẹ́ ó bàjẹ́, ẹ wá gbé àwọn agbódegbà ẹ ń gbé wọn wọlé, ẹ wá ní àwọn pariwo nílẹ̀ Yorùbá tí wọ́n ti pariwo láìmọye ìgbà pé ẹ lọ gbogbo gbòòrò lẹ̀ Yorùbá gbogbo ẹni tí ń ṣe ọ̀kadà nígboro wọ́n yìí ṣe Yorùbá 90% wọn north ni ẹ ti wá, àwọn north sì máa ń trust ara wọn tí wọ́n bá fẹ́ lo accord. Gbogbo àdúgbò ni wọ́n mọ̀, gbogbo léèyàn ńláńlá ni wọ́n mọ̀ gbọ́n kálukú wọlé wọ́n mọ̀ gbọ́n kálukú jáde, kódà estate tí wọn ò ní access sí wọ́n mọ̀ yẹni tí ń gbé ní estate. Àwọn tí wọ́n ń kọ̀ kadà tẹ̀lé yẹn wọ́n ìwá ṣe Yorùbá nọ́tà náà ni wọ́n. Nítorí ogun bá wá dé bẹ́ẹ̀ bá lè sápò nígboro bẹ́ẹ̀ bá dẹ́yìn ìlú ẹ bá wọn Fúlàní tí wọ́n ti ta kínní ní màálù wọn bẹ́ẹ̀. Ìbò lókùn tí wọn Yorùbá ọgbà ìgboro tẹ́ẹ̀tún lẹ́ kọ̀ǹtró ni àwọn Ìbò ti ra gbogbo ìgboro tán. Ìbẹ̀rẹ̀ yín ti wá wà mọ́ rí pé nóò báyé bá lè bàjẹ́ ó bàjẹ́ kẹ́sì Ọlọ́run máa bàjẹ́ ọ́sẹ̀sì Ọlọ́run ní space ni tí ẹ sọ fún ẹ pé wọ́n ń ìrún yìí sí láti kí space ni àbí wà àwọn aláìní làákà ìwò ni ẹ̀ẹ́dẹ̀ sí gbogbo ẹni torí nǹkan kan ju torí owó lọ wallahi law kana lil kalibi malun máa nà já sátì. lálẹ́ gẹ̀bú bí kẹ́líbí dìní jìlálà lálẹ́ gẹ̀bú bí kẹ́líbí dìní jìlálà. bẹ́ẹ̀ bá rí dọ́là lára ajá. lẹ́gẹ̀ẹ́ ní kẹ́líbí malun máa nà já sátì. bẹ́ẹ̀ bá rí dọ́là lára ẹlẹ́dẹ̀ bó ṣe ya ẹran abìwọ̀ tó yẹn ìsìnlẹ̀ máa pè ní ẹlẹ́dẹ̀ àdínì. Sẹ́kù gbogbo àwọn tí wọ́n da yẹ́rúlẹ̀ ń bá rìn lẹ́ ń pè wọ́n léèyàn rí. Àwọn tí wọ́n ń kírun mọ́sálásí ẹ̀ kà fara wọn ẹ̀sọ́ wọn ti kèfèrí. Àwọn tí wọ́n jẹ́ ọmọ tí wọ́n jẹ́ ọjọ́ ọmọ ìlú yẹn tí wọ́n jẹ́ lẹ́sìn Christianity ẹ láwọn gangan lẹ́fẹ̀ẹ́ rí. Ẹ lẹ́fẹ̀ẹ́ rí àwọn oní traditionalist. Ẹ ń lọ bá àwọn míì ṣe láwọn tó jẹ́ pé ń jọ ogun bá dé wọ́n á identify yẹn bẹ́ẹ̀ kì í sára wọn.
èmi orúkọ wọlé fún mi tán ìrun kí ló tún lára mi gbogbo jọ́tẹ̀ tí ń títẹ̀ mọ́ mi ò bá lẹ̀ mú lọ òkè alhamdulilayi kì í sọgbọ́n mi tá a bá tètè pariwo bá ìran Yorùbá ogun ti dé bòde wọ́n ti gbàlejò ọ̀ràn àti gbàlejò ọ̀ràn lẹ̀ Yorùbá ẹ tètè àwọn tí wọ́n gbé àlejò yìí wá ẹ tètè mú wọn ẹ máàkì orúkọ wọn jáàm tó bá di pé wọ́n kidnap èèyàn nígboro ẹ tètè mọ̀ wọn ẹ̀sìn tí ẹ gbé dání ó yàtọ̀ sí Ìsìlámù tiwa ọ̀tọ̀ ní Ìsìlámù tiwọn ọ̀tọ̀ ní Ìsìlámù tiwa babaláwo náà ṣe ìwọ lọ dáná ni Ọlọ́run yà kà tó bá ní ọ máa dúró àwọn atẹ́ǹpẹ̀ ní kẹfẹ́ ní ṣé gbogbo wa iná lọ́wọ́ wa ni ẹ máa lọ. yóò bẹ̀rẹ̀ lílí kẹ́lí bí mẹ́nu. Ọlọ́run jẹ́ ọba aláforíjì sí. máa nàjà àti ẹ dákẹ́ kí ni túmọ̀ àforíjì Ọlọ́run. tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni ṣe rí yìí lọ́lọ́run bá lọ orí ni kò ní sẹ́kù ẹyọ ẹnìkan láyé. náà yóò akíndùn lọ́wọ́ náà tàbí lórí mi lẹ́nu máa tara kàlẹ́ àmì dábà Ọlọ́run ní tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ṣe burú tó lè wọn Ọlọ́run burú ni kò ní sẹ́kù ẹyọ ẹnìkan láyé torí kò sí èèyàn yẹn yọ kan láyé. ta ni yín bolẹ̀ ti gbẹ̀sẹ̀ wá ta lọ́kọ yín lẹ́sìn kí ni ó jà tètè pariwo àwa kan bẹ tẹ́ ẹ ti máàkì ló jẹ́ kí n máa bí yín léèrè yàtọ̀ fún ti gbogbo ọ̀ràn Yorùbá tẹ́ ẹ gbọ́dọ̀ fọwọ́ kàn ṣé àwa tá à ń ṣe wá sí ẹjẹ́ àjọ máa gbé lálàáfíà ṣáṣẹ́ẹ̀fù bá a bá ń bára wa jà bí ká púpọ̀ o lọ́dọ̀ tí yín kọ́ o kò sábúrú tẹ̀ tí rò mí tán wà láyọ̀ náà nílà mi lè ka ya burú mo fẹ́ gbà nǹkan dáadáa kan lọ́dọ̀ ẹ̀rù Ọlọ́run kan l'Àbújá ẹ̀rù Ọlọ́run yẹn àwọn kan bá mi níbẹ̀ mo kú ọbẹ̀ kan lẹ́nu yẹn sọ fún mi bí abẹ́tí nǹkan Islam ní kínní àwọn èèyàn yín dẹ̀ ìṣe mùsùlùmí wọ́n lè ṣe mùsùlùmí wọ́n á ní kó bí àwọn Yorùbá ẹgbẹ́ mi tí wọ́n jẹ́ mùsùlùmí kó bí àwọn míì léèrè tí wọ́n ṣe wú àwọn yẹn ó ní wọ́n bá yín jẹ́ gan o kódà wọ́n ti gbà kínní yẹn fún ẹlòmíì àmọ́ wọn ò fún yín ní tọ́ dáa ju tiẹ̀ gbà kí ló dé àwa tí a tá ń ṣe wá sí ẹjẹ́ àjọ gbé lálàáfíà sáà safe lọ́wọ́ yín sí àwọn ọmọ wa safe síran wa safe lọ́wọ́ yín pẹ̀lú tẹ́ gbé wọ̀lú yìí o kí ló jẹ́ wí bẹ́ẹ̀ àwọn tẹ́ lọ jọ́yìn pẹ̀lú wọn ìgbàgbọ́ wọn ni pé anybody tí ò bá ṣe àkídà irú methodology báwọn ṣe ń worship ideology táwọn gbé wá anybody tí ó bá ṣe ààrẹ wọn ní kì í ṣe mùsùlùmí lọ́dọ̀ àwọn ṣe gbogbo àwọn tí wọn ti kú kí ànábì ò tó dé ayé tí ń bẹ over 5 billion tànábì tó dé gbogbo àsìkò fítírà tí ọ̀sán ànábì láyé ṣé gbogbo wọn yẹn náà inú náà ni gbogbo wọn lọ lásìkò fítírà tí wọn rà ànábì kankan jíṣẹ́ fún wọn kí ni túmọ̀ aláàánú tọ́lọ́mù ń jẹ́ ntí ó wàá jẹ́ ká pariwo bẹ́ẹ̀ president ti wà o la fi gbọ́dọ̀ fi ẹ̀mí wa kọ́ yín lọ́rùn ntí bá ń bẹ lọ́wọ́ èèyàn tá a fẹ́ gbà ilẹ̀ lè blọọkù kí a má rí gbà níwọ̀n àgbà tó lè má tún mọ̀ pé nǹkan yẹn wúlò fún wa ní wáyé ntí bá ń bẹ lọ́wọ́ èèyàn lè lè blọọkù bó lẹ̀ ṣe ní blọọkù ẹ̀mí wa bó lẹ̀mí wa ò ṣe ní bọ́ gbogbo àwa táwọn wá àlàáfíà bó lẹ̀mí wa ò ṣe ní bọ́ àwọn èèyàn yìí smart débi pé wọ́n wọlé sí àwọn traditionalist lára traditionalist ó sì dọ̀tá yín lójú ẹsẹ̀ towótowó tóògùn tí gbogbo ẹ̀ wọ́n bá wọlé sẹ́lẹ̀sìn christianity mi lára yóò gbàgbé gbogbo ń tẹ̀ tíjọ́ sí ní dáadáa tí wọ́n bá wá ní kí ló dé tí ń bà lẹ́rù tó fi sọ wípé sẹ́mi àwọn dé sẹ́mi tèmi dé ẹ̀mí bàbá mùdírù ńkọ́ sóde lọ́wọ́ yín ọ̀gá wa nù gbogbo àwọn tí wọ́n jọ bẹ́ẹ̀ sẹ́mi wá dé lọ́wọ́ yín tẹ́ bá ní kí ló dé tí ń ṣe bẹ́ẹ̀ ní May 2025 tá a wà bẹ́ẹ̀ ní Katsina àfáà kan bẹ́ẹ̀ tí ń pè ní Mustapha Aliyu onguwa lóko rẹ̀ irú wáàsí táwa ń ṣe yìí lòun náà ń ṣe ó ń ṣe wáàsí ẹ má bá kírísítẹ́nì jà ẹ má bẹ ẹlẹ́bọjà wáàsí tóun náà ń ṣe nù ẹ tẹ̀lé ní Kùránì yín wí wáàsí tí ń gún wá ń ṣe nù wọ́n kidnap ẹ lẹ́yìn ọjọ́ karùn-ún wọ́n ṣe fídíò bí wọ́n ṣe dúnbú ẹ wọ́n dúnbú ẹ bí ẹran ni wọ́n tún wá dúnbú ẹ àti pàkọ́ ni ẹ ti dúnbú ẹ àwọn èèyàn yìí ni ẹni ẹgbẹ́ wá bàdàn àwọn èèyàn tí protect ni àwọn ni wọ́n dúnbú ngwa ní Katsina ní mẹ́ta mẹ́bẹ̀ yìí náà ni ẹ wá ní àfọkànbalẹ̀ bó o la ṣe fẹ́ fọkànbalẹ̀ ẹ jẹ́ tún mú mi wá wọ́n tún pè kan ní Imam Maru ní Zamfara
wọ́n fi mọ́ fọ́ orí ẹ̀ níbi ọjáde mọ́sálásí ẹ̀ náà mọ́sálásí ni wọ́n fi mọ́ fọ́ orí ẹ̀ sí nítorí pé ṣe wá sí ẹ má ṣe bandit ẹ má ṣe Boko Haram kò bófin Ọlọ́run ntànẹ́bí wí kọ́ lélẹ́yìí ẹ má dojúlé kírísítẹ́nì ẹ má dojúlé traditionalist wọ́n fi mọ́ fọ́ orí ẹ̀sẹ̀ náà mọ́sálásí ni ẹ lọ ka rẹ́kọ̀dù. Number 3 ni Yobe wọ́n pè kan ní Goni Aizao wọ́n tún bò náà àfáàní ìmáàmù ni wá sí ẹjẹ́ gbé lálàáfíà lòun náà ṣe. Number 4 ní 2021 ìmáàmù kan ní Niger State ìbọn ni wọ́n fi já ìfún ẹ̀ wọ́n bá níbi títí ń ṣàdúrà lọ́wọ́ wọ́n sì fìbọn já ìfún ẹ̀. Ní 2024 ní Zamfara ìmáàmù kan wọ́n pa bí ìgbà tí wọ́n ń pa ẹran ni wọ́n tún pè ìmáàmù kan ní ìmáàmù Abu Anas wọ́n pọ̀ bẹ́ẹ̀ tí wọ́n ti pa nílẹ̀ Haúsá. Àwọn èèyàn yìí wá ní èèyàn tí ẹ wá lẹ́rù ọmọ bà wá nítawọn náà sì fi bẹ̀rẹ̀ ní kán máa lébẹ̀ ní gbogbo ẹni tí ò bá wọn ṣe pé kèfèrí lélẹ́yìí nìkan kírun ni kèfèrí lélẹ́yìí ẹ má kírun lẹ́yìn ẹ̀ eléyìí ọmọ kéwú kọ́mọ kankan nu kéwú eléyìí ò tiẹ̀ gbẹ́sìn yé eléyìí ọmọ tawhid ní tí wọ́n fi kó wọn lọ́bẹ̀ jẹ́ ní Haúsá nìyẹn wọ́n fi búrẹ́kì kó wọn lómi ọbẹ̀ tán dàbá mẹ́tò ní àwọn ìwọ̀n correct. Àwa nílẹ̀ Yorùbá correct bó lẹ́sẹ̀ nílé wa kó lẹ̀ Yorùbá a níbo mi ta lọ ibi tá wà náà ni bó lẹ́sẹ̀ ní ránṣẹ́ òjíṣẹ́ ẹ̀kú sí wa a fi ẹ̀mí wa lé Ọlọ́run lọ́wọ́ ìṣọ́ wa fi lé Ọlọ́run lọ́wọ́ a wá fi lé ìjọba lọ́wọ́ gbogbo ilé ìtàgbé yìí níjọba gbọ́ ẹ̀yin èèyàn má kí orúkọ gbogbo wọn dáhùn gbogbo ẹni tó lọ síbi tí wọ́n jẹ́ agbódegbẹ̀yà wá nìbàdàn ẹ má kí orúkọ wọn dáhùn wọ́n láàyè mi wà ní wọ́n lé tí wọ́n bá nírọ̀ lápá gbogbo ilé tí wọ́n kà yìí ṣérọ́ ni làwùkánà lílé kálíbi máa lónìí. máa nàjà sàtẹ̀ lálàkàbù bí kálíbi dìní jìlálà lálàkàbù bí kálíbi dìní jìlálà. ẹni tẹ́ gbé wọ̀lú yìí àrọ́ tátàrọ̀ máa ti wà mí ìdùjámúrì wàyú síkú. ayẹ̀kú náà dìrọ̀ mọ́. àrọ́ wàyú síkú ayẹ̀kú náà dìrọ̀ mọ́. tó fi àwùkálà Yakuru wàkúdà jùdàtún àmú. fàyín náà bílí wúdà ní tùsíkà. fàyín náà àwọ̀lùwárí kàlámù. fàkúlìtù mi náà ta júbì láì ta sí rí. àìkọ́dún ní umayyatu àmúníyàmú. àìkọ́dún ní umayyatu àmúníyàmú. àfààní mo rí pírọ́blẹ̀mù tí ń bọ̀. àrọ́. àbákìlú náà yára fún tààtà rọ̀mẹ́lì àmẹ́lù jàmùrẹ́. wàjàìlúna ya'rifuna al-fitna inna adbara. àwọn onílàákàyè tí pírọ́blẹ̀mù bá ń bọ̀ wọ́n dá mọ̀ pé pírọ́blẹ̀mù ní ń bọ̀ àmọ́ àwọn òmùgọ̀ èèyàn àdánwò ti wọlé yóò ti jáde kan tó mọ̀ pé fìtínà ló wọlé. àfààní mo rí iná tó fi eérú bojú. tààtà rọ̀mẹ́lì àmẹ́lù jàmùrẹ́. òkúná bẹ̀rẹ̀ nísàlẹ̀ pẹtiróòlù wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ìsáná ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n ń sún mọ́ra wọn ẹ wá ṣe tẹ́ ní nǹkan òde. wàyú ìjà alámú yóò dé fi ha ó kà láàrú. àwọn onílà ká ẹ̀yìn wàkúdà